Assalamu alaikum wa rahmatullahi. Àfá Ibrahim mo kí ẹ kú ọdún. Mo fi oníṣẹ́ ńlá Ànábì Muhammad mo fi kí yín pé ẹ kú ọdún. Mo fi Shehu Ahmad Tijani kí yín pé ẹ kú ọdún. Mo fi Shehu Ibrahim Niyas yọ mo fi kí yín pé ẹ kú ọdún. Mo wá fi bàbá wa Sheikh Mukadamo Muhammadu Awwalu mo fi kí yín pé ẹ kú ọdún. Mo fi Shehu yín gangan mo fi kí yín pé ẹ kú ọdún. Shehu Abdulwasi àyàmọ lọ́wọ́ tàpọ̀tàpọ̀ mo fi kí yín pé ẹ kú ọdún. Mo ní pé ọdún ayọ̀ lọ́mọ ṣe oníṣọdún ìbànújẹ́. Mo ní gúnugú ikú léwé gbọ́ àtọmọ rẹ̀ ní ṣeré dalẹ́ lágbára Elédùmarè ọba. Ẹ mọ̀ ṣọdún nínú owó, ẹ mọ̀ ṣọdún mọ́dún nínú iyì ire gbogbo ẹ̀pẹ́ lára ìbẹ́ ìlọ́mọ ẹ̀pẹ́ lára ọmọ ògún mọ̀dẹ̀dẹ̀ ọmọ bàtà bútù àlejò tí ṣonílẹ̀ dàrúrú ẹ̀pẹ́ àlejò tútù ó kì í. Ẹ̀pẹ́ ẹlẹ́jà tútù ọmọ ẹlẹ́wù wọ̀nyí bó bá wọ dúdú àwọ̀ funfun àwàrà bára bábá wọn ẹ̀wù. Ẹ̀yin lọ máa ká aṣọ sílẹ̀ kẹrù ó bọ́ lọ́ṣẹ nílé yìí Àfá Ibrahim. Ibẹ̀ yìí lọ́mọ ẹlẹ́jà ilé ọmọ ẹlẹ́jà máa pẹja jẹ́ mo lè pẹja mo lè bù yàn. Kéwùdù ké nílé yìí. Mo ní kéwùdù ké nílé yìí. Ọmọ akéwù gbẹrú nìyí ọmọ ṣàdúrà gbọ̀rẹ̀ àti fi kálámù dáwọn lẹ́kọ̀ọ́ àríṣe kọ̀ǹdà ọmọ onígbèríko mà ná. Bó bá dijọ́ rè wọ́n ní kánú mọ́mà wálé báná bá wálé òrè ló fànà jẹ̀ nílé yìí ẹ̀pẹ́ lára ọmọ ògún mọ́dẹ̀dẹ́. Ọmọ alágbàlá kọ̀rẹ́ tẹ́lẹ́tẹ́ ọmọ alágbàlá kọ̀rẹ́ èdèrètè ẹ̀rù ń gbá ọmọ ń gbá. Wọ́n ní kọ́mọ ọmọ gbá mọ́ nítorí pé ọmọ ẹni ò ní ṣe bí ẹrú nílé bàbá tó bí yín lọ́mọ. Ilé ọmọ olùkọ àgbàta ọmọ olùyẹ̀kọ́ àgbà ọmọ onídàá máa jẹ́gí máa jẹ́ èèyàn nílé ẹ̀yìn ẹ̀yẹ lọ́mọ akéwì gbẹ́kẹ̀rọ ó bá ọ̀nà. Ẹ̀yin ló máa kúkúrú lọ sọ gbàgbàgbà tó bá dòru. Ẹ̀yin lọ́mọ olóbì kan wọ́wọ́ ti wọ́wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tí rí ọ̀wọ́ obì tó bá jẹ́ tẹ́ni àdá sápò ẹ̀lẹ́ yìí tí ó bá jẹ́ tẹ́ni àdá sínú ìgbẹ́ ẹranko ẹ̀yẹ oko lásán wà máa rí ìwújẹ pẹ́ lára ọmọ ògún mọ́dẹ̀dẹ́. Wọ́n ní ẹrẹ́ pẹ́ wọ́n gbọ́dọ̀ wọ́ ni ìyẹ̀fà ìpẹ́ wọ́n gbọ́dọ̀ wẹ́dò. Ọmọ bíbí inú ẹ̀pẹ́ ni ó wẹ́dò tí ó sì wẹ́ni nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ onígi mẹ́ta ní ìbẹ̀jọ ìkọ́sowó ìkọ́sọ aláàrí bàbá aṣọ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀pẹ́ lára ọmọ ògún mọ́dẹ̀dẹ́. Ọmọ mo lè pẹja mo lè bù ìyàn mo fẹ́ bá yín délé àní mo fẹ́ bá yín délé kí n lè gba ṣùkúṣùkú ẹja. Ẹni tí ò bá bá yín délé egungun ẹja lẹ máa ń fún wọn jẹ nílé bàbá tó bí yín lọ́mọ Àfá Ibrahim. Ọmọ ní fowó ṣe Abíọ́dún ọmọ atajà fowó pamọ́ nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ ti ṣọdún ọdún èyí ẹ̀ ní kí ìṣàṣemọ̀ lágbára Ọlọ́run ọba. Ẹ mọ̀ ṣọdún mọ́dún nínú owó ẹ mọ̀ ṣọdún mọ́dún nínú yìí. Mo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́kọ́ ń gbó pẹ̀lẹ́pẹ̀lẹ́ làdáńdàgbà àdàgbà wéwú níta àgùntàn. Èmi mo pé lára àṣàhùn mi kì í wí pé happy birthday to you. Mo ní ìgbà ọdún fún yín ìgbà ọdún fún yín ọdún kan ni.